pèsè jẹ́ o ọ̀rọ̀ ti pèsè jẹ́ ọ̀rọ̀ pèsè jẹ́ o àwọn northern leaders and elders ni o ó dàbẹ́ ni wípé àlàyé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà ti padà yé àwọn ará bí yìí o wọ́n máa ti fohùn ránṣẹ́ sí bàbá Tinubu wọ́n ní níbi tọ́rọ̀ dé dúró nísìnyí àwọn ti ṣetán láti jókòó round table pẹ̀lú bàbá Tinubu láti béèrè nǹkan tí wọ́n fẹ́ gangan tí terrorism fi máa stop wọ́n ti ṣetán láti stop ẹ̀ oníhàn èmi náà wí hun ìwọ náà fi ha ó dàbẹ́ ni wípé ó ti yé wọn wípé bí wọ́n ṣe ń para wọn ìtàn rẹ̀ pé ó máa múùfù Tinubu wọ́n rẹ̀ pé kíní yóò múùfù píbàtì o bàbá Tinubu tán wọn àwọn náà mọ wọn lọ́sàn-án tán lọ ń gbéná wù wọn lóru kọ́ wá béèrè lọ́wọ́ àwa nílẹ̀ Yorùbá ojoojúmọ́ là ń gbé bọ́kọ́rọ́ jẹ́gbọ́n fún bàbá Tinubu ńlẹ̀ Yorùbá wọn náà ti mú wa sínú pọ́kẹ́tì wọn àbí kí ló tún kù ká dẹ̀ rọra máa láwọ́ wa ká máa fomi lò láàárọ̀ kan ṣá nọ́dẹ́nà ní kán tó para wọn tán o kí bàbá Tinubu máa bọ̀ àwọn ti rẹ́dì láti voice out píìsì tí wọ́n ń sọ yẹn kò lè stop terrorism nǹkan tó máa stop on rẹ́dì láti ṣe pẹ̀lú bàbá Tinubu on a round table talk kò yẹ ẹ lẹ́nu wọ́n á gbé lẹ́nu wọn. Mr. President, the solution to this problem of Plateau lies with the Plateau people. If we are ready for it, we'll provide a solution to you, Mr. President. And that is why the suggestion that let's have a closed-door meeting in Abuja, and we will tell the truth. We will say the truth, so that at the end of the day, as we gather here, everybody will make a commitment that no more on the plateau. It is not security that will bring peace. Ẹjẹ́ agbọ́mọ Tinubu ọmọ kóòtù àjíire ọmọ Yorùbá ṣé kì í ṣara pápẹ́ tó fẹ́ fi mú bàbá Tinubu lélẹ̀ bàbá Tinubu ẹjọ́ ẹgbọ́mọ Tinubu yín o eléyìí yìí northern part of Nigeria kàn déédéé jí lọ́sàn-án orúkọ tán láwọn rẹ́dì kọ́ má ṣe peace talk pẹ̀lú terrorist mọ́ mẹ́hàn ìwọ náà nìyà ṣé kìí ṣe pé irọ́ náà àwọn pípù yìí pa ṣé ó ti gbàgbé bí sọ́tà ṣe máa ń bọ́ síta láti ọdún wo ló ti mọ̀ tí sọ́tà tó ti bọ́ síta tó ti ń protect àwọn terrorists pé they are military northern freedom fighter wọn àbí nǹkan tó pé kọ́ nìyẹn Gumi El-Rufai gbogbo wọn Matawalle wọn á ní kó má pa wọn ní kó lọ máa bẹ̀ wọ́n ní ó pé títí o Gumi òun ni intermediary láàrin Nigeria government àti terrorist òun ló máa lọ gbowó iye tí terrorist fẹ́ gbà iye tó máa government máa negotiate òun ló máa lọ ń kó fún wọn. wàá dẹ̀ mọ̀ wípé bó ṣe lọ ń kó fún wọn kò ṣe lọ́fẹ̀ẹ́ wọ́n á fóun náà ní ṣí ẹ̀ pàṣẹ títí ẹ̀ náà Gumi máa gba pàṣẹ tí ẹ̀ ọ̀nà tó fi make owó tí ẹni yẹn tí ò tí ì rí fídíò ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ bá tó jí àwọn fámìlì wọn gbé tán lọ bá Gumi tí Gumi ń gbé wọn condition pé kóun tó tiẹ̀ tó ń lọ bá àwọn terrorist tó jí àwọn fámìlì yín gbé ẹ kọ́kọ́ lọ mú iye báyìí wá ná business ni fún okay Gumi àti gbogbo wọn ní northern part wọ́n ní kí ìjọba Nàìjíríà kó máa ṣe peace talk pẹ̀lú àwọn terrorist leader àbírọ̀ ni mo pa ìwọ àtẹ̀mí dẹ̀ ti rí wọn ní ibi tí Nigeria government tó ti lọ mú representative àti àwọn army àti ọlọ́pàá gbogbo wọn tó lọ bá terrorist leader tí wọ́n sọ pé wọ́n ṣe peace talk tó jọ ń gbéra wọn condition àtijọ́ tó ti wá ń gbéra wọn condition tí wọ́n ti ń ṣe peace talk tí wọ́n ti ń béèrè owó tó ti ń kówó fún wọn in every currency ẹjọ́ ṣọ́ ti stop láti máa terrorize Nigeria ṣọ́ stop láti máa hàn live in Nigerian people ṣé wọ́n ti stop láti máa pààyàn Nigerians no na ojoojúmọ́ ń gbóná sí ni bẹ́ẹ̀ ni wọ́n spread sí eléyìí tí wọ́n wá jí lọ́sọ̀kọ̀ òru kan tó wá láwọn ti ṣe tán kí bàbá Tinubu má ṣe peace talk mọ́ peace talk ò lè solve problem yìí àwọn mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nǹkan tí president Tinubu máa ṣe tó fi máa stop àwọn fẹ́ jókòó round table lẹ́yìn tó jẹ́ pé Yar'Adua tó jẹ́ pé ara yín ẹ fi kinní yẹn sí inú AC fún bàbá Tinubu ẹgbẹ́ mọ́ Tinubu yín o àbí ó fúnra ni ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ kóòtù ẹjẹ́ agbọ́mọ́ Tinubu wà ṣé ẹ̀ ní fúnra sí kinní èmi fúnra o all of a sudden àbí ò mọ
bí àwọn nọ́dẹ́nà bí wọ́n ṣe protect àwọn terrorists ni wọ́n máa defend wọn káàkiri gbogbo social media platform Nàìjíríà ni, and they have never been ashamed of it to defend their terrorist brothers. All of a sudden wọ́n kàn déédéé realize wípé okay peace talk àti defending yẹn no kí bàbá wa gbọ́ nǹkan tán fẹ́. Ó ti di báyìí Baraka, kí lẹ ní ká ṣe báyìí? Ṣé kí bàbá gbà ni àbí kí bàbá má gbà? Kí ni ká ṣe? Kí ni kí President Bola Ahmed Tinubu ṣe? Bá wa kọ síbi comment section. Kí wọ́n àwọn boys wọn, àwọn ọmọ bàbá Tinubu kọ́ fetí ara wọn, kọ́ fojú ara wọn, kọ́ fi gbogbo ẹ̀ kọ́ fi rí mbẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé peace talk round table yẹn náà ló máa end kíní ọ̀rọ̀ tó wà lẹ̀. Bàbá ẹ dira o. Bàbá mo mọ̀ pé ẹ dira tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ tún double dira this time around. Torí àwọn tẹ́ ń bá tayò yìí, ẹ mọ̀ pé wọ́n ya wèrè ju màálùú ọmọ wọn lọ, àtọkọ wọn àti ìyàwó wọn. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Wọ́n ti níbi tí ọ̀rọ̀ Nàìjíríà dé dúró during this Easter. Ẹ̀yin Kristẹni, wọ́n ní Operation Defend Yourself ló wà o. Ṣé mo wípé ọ̀la báyìí Jésù àjíǹde lọ́jọ́ Monday à lọ pàdé ẹ̀ ní Gálílì lórí ẹṣin. Kí ìwọ àtẹ̀mí ká tó mú màrìwò dání lọ pàdé Jésù ní Gálílì lórí ẹṣin. Wọ́n ní orò lẹ́ẹ̀mejì o. Operation Defend Yourself ní ọ̀rọ̀ mi ò ń yé yín bọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ní gbọ́ ẹ jẹ́ ká fún yín gbà náà tẹ́ ẹ bá fẹ́ believe. Defend Yourself, Northern Can tells members. The Christian Association of Nigeria on Thursday said Christians in the northern part of the country must take proactive steps to defend themselves against persistent attack. The declaration followed the Palm Sunday attack on Agam Rukuba community in Jos North local government area of Plateau State. The incident, which occurred around 8 p.m., left more than 20 people dead and several others injured. You see? Following this attack, the defense headquarters placed troops on nationwide alert ahead of the Easter celebration, assuring Nigerians of tightened security. Defense Minister, Army Defense, the defense headquarters Nigeria. Only kí Nigeria Christian kẹ́ má worry. Àwọn assured yín ní tight security. Ẹ̀yin Christian ló believe wọn ní the same. Àwọn army olóyè general tó bọ́ síta tó ní àwọn ò lè pa terrorist. Gbọ́mọ̀ tinú ẹ o. Ṣùgbọ́n àwọn Christian náà wọ́n ti gbọ́mọ̀ tinú wọn. Wọ́n ti fọhùn síta báyìí o. Ẹ wá gbọ́ nǹkan tán wí. Nigerians, go and get a gun. Forget any purchases or investments you want to make at the moment. Just go and get yourselves a very good gun. As you can see, your president is no longer interested in securing your lives. He is more interested now in getting his second term in 2027. The governor of Plateau State, in whose state a lot of people were massacred, came to the scene in an armored vehicle and refused to even come down from the armored vehicle. And what did he say to the people to reassure them? Oh, we will bury the dead. Nothing was said about justice. Nothing was said about grabbing the perpetrators of this terrorism. Your chief of army staff is more interested in quoting you the prodigal son in the Bible than in apprehending the culprits who are massacring our people every day. I tell you sincerely, go get yourself a very good gun. It is the greatest investment you can have now. Because as it is, we are on our own. The middle belt is decimated as we speak. The southwest of Nigeria, many villages have been sacked in Kwara, Ondo, Ekiti. The press is not reporting most of this because they've been compromised. We cannot look at our National Assembly for succor because those ones, you know what they are. Most of the governors are fighting for a second term, and so they are not interested in your security. Nigerians, we are on a long term. Go get yourself a very good gun. It is the greatest investment you can make in 2026. God bless you.
ó ti dójú ẹ̀ ló ń gbọ́ yẹn. Ibi tí situation Nigeria dé tí ìwà tèmi jọ mọ̀, Operation Defend Yourself ló máa end ọ̀rọ̀ tó wà nílẹ̀. Christian Association of Nigeria, the northern part of Nigeria ni o. Wọ́n ní gbogbo ẹ̀yin Kristẹni against Easter ọ̀la Sunday, Easter Sunday and Easter Monday. Wọ́n ní Operation Defend Yourself ni o. Rò lẹ́ẹ̀mejì kó tó lọ chọ́ọ̀chì, rò lẹ́ẹ̀mejì kó tó ṣe kíni, kó tó lọ Galilee o. Ṣùgbọ́n ẹ̀yin Christian Association of Nigeria ti southern part, however, ẹ̀yin ò ní kankan tẹ́ fẹ́ sọ fáwọn mẹ́mbà yín. Ẹ̀dẹ̀ wá ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin Christian Association of Nigeria ní southern part of Nigeria. Bàbá Adébóyè, Bàbá Oyèdépò, Bàbá Ẹnẹ́ṣe, ẹ máa bá mi dárúkọ wọn Apostle Sulaiman. Gbogbo yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin ò ní mẹ́sẹ̀jì kankan tẹ́ lè fún àwọn mẹ́mbà yín. Ẹ̀dẹ̀ wá ṣe bẹ́ẹ̀ ni wípé wọ́n gí mẹ́mbà yín gbérí, wọ́n àtáàkì Christian ní South. Lẹ́nu ọjọ́ mẹ́ta kò tí ì pé 2 weeks tán ìlọ́kọ̀ wọn ní ẹ̀kọ́ àná. Àwọn Deeper Life. Wọ́n lọ kó wọn bẹ́ẹ̀. Èyí tó pa wọ́n pa. Lẹ́nu ọjọ́ mẹ́ta iná náà wọnú ṣọ́ọ̀ṣì. Ṣé sí ànẹ́sì ní àbísẹ̀lẹ̀ níbi tẹ́ ti ṣe all night? Wọ́n kó wọn lọ. How come tí ẹ̀yin leader ṣọ́ọ̀ṣì ní South tẹ́yìn ò lè lọ́rọ̀ kọ́kọ́ tẹ́ fẹ́ fi encourage àwọn members yín bóyá kẹ́ jókòó sílé kẹ́ ẹ ṣe online? Torí wọ́n ti sọ yí pé after Ramadan àwọn ń bọ̀ fún Jos ní Plateau. Wọ́n dẹ̀ ṣe wọ́n ní after that àwọn ń bọ̀ ní South. Ṣé ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù wípé anything can happen lọ́la yìí àtijọ́ Monday? Tó bá fi dádì dà tèmi ìkàlẹ̀ yín Christian leaders ti southern part of Nigeria o. Ṣé nítorí owó tẹ́ fẹ́ gbà lọ́wọ́ wọn iná ni? Ẹ̀mí wọn ò ṣe jámọ̀ kankan lọ́dọ̀ yín. Ẹ̀ẹ̀kan tí ẹ̀rọ wípé ẹ lè wà nínú ṣọ́ọ̀ṣì lọ́sàn gangan káwọn ará bí kò ya bò yín. Ẹ dẹ̀ mọ̀ wípé ní kankan tẹ́ máa fi protect anybody. Ṣé dandan ni ẹ lè ṣe ṣọ́ọ̀ṣì online? Despite the fact pé gbọ́ mẹ́sẹ̀jì àwọn Fúlàní, àwọn terrorists wípé after Ramadan wọ́n máa attack Plateau, wọ́n dé attack wọn as bó ṣe plan. Lẹ́yìn yẹn wọ́n láwọn bọ̀ ní South, wọ́n bọ̀ wá attack church again during the Easter. Ẹ̀yin ò dẹ̀ sọ̀rọ̀. Okay. On behalf of gbogbo àwọn ọmọ kóòtù Ajíire àti àwa Christian tá wà labroad, a fi àsìkò yìí ránṣẹ́ sí gbogbo ẹ̀yin Kristẹni tó wà nínú Nàìjíríà ní southern part o. Torí àwọn Christian leader wa ní southern part of Nigeria, they are only after our offering and pledge. Ẹ̀mí yín kò jọ wọ́n lójú. Àwa Christian, ọmọ kóòtù, ọmọ Yorùbá tá wà labroad, a fi àsìkò yìí rawọ́ ẹ̀bẹ̀ sí ẹ̀yin Kristẹni òdodo. Rántí o wípé gbà tí COVID dé tẹ́nibọ́dì ò gbúdọ̀ jáde tí ò gbúdọ̀ sí gathering. Ẹ̀mí mímọ́ gbàdúrà wa gbàdúrà ó gbọ́ o nínú ilé online ní pastor tí ṣiṣẹ́ ṣọ́ọ̀ṣì. Tẹ́ ẹ bá wá fẹ́ du ẹ̀mí yín, àwọn atiláwí ti ní after Ramadan wọ́n bọ̀ wá fún Plateau, wọ́n dẹ̀ ti attack Plateau ní Palm Sunday. Wọ́n dẹ̀ náà bọ̀ ní South náà wọ́n bọ̀ wá attack yín. Tẹ́ ẹ bá lọ sí ṣọ́ọ̀ṣì lọ́la àtijọ́ Monday kẹ́ ẹ ṣe online kẹ́ ẹ wà láyé, ṣé kò bẹ́tà ju pé kẹ́ lọ ṣọ́ọ̀ṣì kan kó yín lọ kọ́ pa yín dànù? Ní about 2 weeks ago ni wọ́n lọ kó wọn ní Equa Church Deeper Life ní Kwara. Wọ́n tún kó àwọn kan ní Sẹ̀lẹ̀ àbísí Anes. Mo kàn ní kí n sí yín ní kárẹ́ ìpàkọ́ ni o. Àwa Christian ọmọ Yorùbá tá wà labroad, àwa là ń fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí ẹ̀yin Christian ní South kẹ́ lè mọ̀ wípé ohun tó yẹ kí Christian leader, kí àwọn church leaders yín, dadi jí o, mọ́mí jí o yín kàn ṣe fún yín. Kẹ́ lè mọ̀ pé iyebíye lẹ jẹ́ lọ́wọ́ wa. Ó là wá sọ fún yín, jókòó lé ẹ, lọ ṣe ṣọ́ọ̀ṣì online. Má jẹ́ kó pa ẹ́ tó bá kú o kàn kú dànù, no justice. Mo ti gbọ́, jókòó síbẹ̀ kó máa wò. Ó gbọ́ nǹkan tí brother yẹn sọ. Operation Defend Yourself náà ṣì ló tún bá dé. Ibẹ̀ ni kọ́kọ́ náà là ń lọ o. Ó ti dogun, ó ti dọdẹ ní Germany o. Wọ́n ti di rádaràda ní Germany báyìí o. Wọ́n ti gbéṣẹ́ lédè Germany náà o. Àwọn ọmọ Syria ni o. Ṣé mọ̀ pé àwọn náà ní ISIS, ISWAP pẹ̀lú Iran, Syria. Àwọn Syrian àti Iran, àwọn náà ní ISWAP, ISIS gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ ti pọ̀ ní Germany nígbà tí wọ́n lógun jà wọ́n bẹ́ẹ̀ tán gbà wọ́n. Nísìnyí Germany wọ́n ti fàparí iṣu hàn Germany. Ìjọba Germany láwọn fún wọn ní how many years sí pé gbogbo wọn kàn fúnra lára wọn, kàn fọwọ́ ara wọn, kàn fi flush ara wọn padà sílùú wọn. Wọn ò fẹ́ rí wọn mọ́ ní Germany.
àwọn ọmọ Syria ti bẹ̀rẹ̀ ogun ó ti dogo ó ti dé bó lè lọ yàgò wáwò. adáńtàkàn ṣe ti rí wọn bọ́yẹ̀ dá wàhálà lẹ́ ní Germany wọ́n sá kúrò nílùú wọn ní Islamic country tán tẹ́ para wọn ẹ̀sìn yẹn náà fi para wọn o wọ́n sá wá sí Europe wọ́n wá béèrè fún refugee ìdáàbòbò ẹ̀mí wọn àbí àtọkọ àtayé àtọmọ European government wọ́n fún wọn wọ́n gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ wọ́n fún wọn lé wọ́n fún wọn lálàáfíà ayé tí wọ́n rí jẹ nílùú wọn tán ti sá kúrò wọ́n wá ń jẹ ọkàn wọn wá balẹ̀ ohun tó dá ogun sílẹ̀ nílùú wọn tán fi ń pa wọ́n àwọn náà tó wá ń dá sílẹ̀ ní ìlú onílùú ṣe rí pé wọn ò gbádùn òun ni èmi dára ṣe ń bẹ ẹ̀yin Islamic scholar ilẹ̀ Yorùbá wípé ẹ fi ìfẹ́ kún ẹ̀sìn yìí ẹ̀yin lẹ́ ń pè ní ẹ̀sìn àlàáfíà o tá a bá ní pé gbogbo nǹkan tá à ń rí láti pàṣẹ àwọn Islamic country wọ̀nyí kò sí nǹkan tó ń jẹ́ àlàáfíà ń bẹ o òun ni mo ṣe ń bẹ ẹ̀yin Islamic scholar ilẹ̀ Yorùbá wípé ẹ lè tú ẹ̀sìn yẹn ṣe lọ́dọ̀ títí wa kẹfà àlàáfíà kún bẹ ṣe ń sọ gbogbo àwọn nǹkan tó kọ sínú Quran tó múra kankan tó ní pé kó máa gbẹ̀mí àwọn ọmọ ẹnìkejì ẹ kó má dọmọ ìyá mọ̀ kó má respect bàbá ẹ kó má dọ̀bálẹ̀ fún àwọn parent ẹ kó má respect kọ́ṣọ́ ẹ kó má gbógun ti ẹ̀sìn ẹlẹ́sìn kó má rí wọn bí ọ̀tá ẹ kó ṣáà má pààyàn ṣá gbogbo kinní yẹn ẹ lè tukọ̀ nínú ẹ̀sìn nílẹ̀ Yorùbá kò jẹ́ dandan ká ẹ follow doctrine yẹn ẹ̀yin lè yíyá kíní yẹn kúrò ká ẹ tún ti yín kọ́ ká ẹ fi ìfẹ́ síbẹ̀ pé ká ẹ fẹ́ràn ọmọ ẹnìkejì yín ká ẹ fẹ́ràn ìran yín torí ìran yín lẹ kọ́kọ́ mọ̀ ká ẹ tó mọ ẹ̀sìn tó bá pẹ́ tó bá yá àwọn wọ́n á padà wá realize torí ojú ńlá ilé ayé lajú sí lójoojúmọ́ ní ìgbà tó bá tó stage kan àwọn gan realize wípé kò sí anybody tó ní time fún yẹn mọ́ kò sí any country tó máa bẹ̀rù Islamic country mọ́ torí tó bá ó máa tó stage kan all over the world oníkálùkù á máa gbé kinní tá à ń wí ìrìn ó fẹ́ pa mí kó tó pa mí máa pa ẹ́ ìgbà tá bá ti jọ ń kọjú ẹ̀ síra wa bí ẹ ṣe wá fẹ́ jẹ́ kí ẹ̀sìn yẹn kó rinlẹ̀ á ṣojú everybody nígbà tí gbogbo abá ti fẹ́ para wa tán akẹni tó ṣẹ̀sìn jẹ́bẹ́ ilé ìfẹ́ gbọ́ ni ẹ wo baba Morikas ẹ wo àmì Ọlọ́run ẹ wo Akéwùgbà Gold ẹ wo gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ gbọ́ preaching wọn lásìkò yìí ẹ rí pọ́n ti ń change doctrine wọn preaching wọn ti ń yàtọ̀ wọ́n enlighten gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo ẹ lọ máa listen sí preaching àwọn people yẹn ẹ rí wípé wọ́n kọ́ wa bá ṣe máa fìfẹ́ hàn síra wa a ní láti sọra wa di ọ̀tá nítorí ẹ̀sìn ó lè sọ wípé ọmọ Ọlọ́run kó máa ẹni tí ò ṣẹ́ tí ò bú ẹ tí ò ṣá ẹ kó kàn déédéé sọ wípé kó pa kó lóun gbèjọ Ọlọ́run ṣọlọ́run ló wá bẹ́ẹ̀ wípé ó bú òun ni irọ́ ni gbogbo yẹn náà rọ́bìṣì ni ṣe ti rí nǹkan tó ṣe ń Germany náà bọ́n ṣe ń ṣe káàkiri all over the world nìyẹn ṣùgbọ́n wọn ò wá mọ̀ pé Germany ya wèrè eléyìí tí Germany fún wọn ní bí abi 2 years kan fún ara wọn deport ara wọn ẹni kọ́ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn Afghanistan ní ìgbà tí Germany ṣe tán pẹ̀lú wọn tán bẹ̀rẹ̀ sharia pẹ̀lú Germany tán lé Germany ọlọ́pàá lóko tán bẹ̀rẹ̀ pẹ̀lú Afghanistan àtọmọ wọn bí Germany ṣe láìkó ọmọ tó tán fọmọ ṣeré àtọmọ àtọyún inú àtàṣe ìdí biggest play ni wọn náà gbé sílẹ̀ wọ́n fi rú wọn padà that is how they are kí ló dé ẹ wá lọ wo ọdún Palm Sunday ní Kwara ẹ wojú screen yìí ẹ gbà mí ẹ wo báwọn èèyàn ṣe lọ bí omi ẹ̀yin lẹ́dẹ̀ ń sọ wípé Kwara yẹn jìnnà síná ó súnmọ́ lùjọ náà ẹlẹ́bọ lẹ́ ń condemn àwa kìrìsìtẹ́nì ẹ̀yin kèfèrí ni wá kiri yó ṣé ẹ̀yin mùsùlùmí ò tí ì máa rí pẹ́ tí ń lose followers tremendously speedily ẹlẹ́bọ tẹ wá condemn gan wọ́n wá bọ́ tí ń join ẹlẹ́bọ náà ń join Christian tí ì rí bẹ́ẹ̀ nítorí wípé ilẹ̀ Yorùbá kọ́mọlùbọ́ àwọnú ara wa kò jẹ́ kẹ́ ẹ mọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ti adopt pé kán máa borí kán máa ṣe kinní oríṣiríṣi bíi ti mùsùlùmí yẹn ẹ sì ń wò wípé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ti lose followers gan àwọn èèyàn ti ń yẹra fún yín wọ́n ti ń sá fún yín aṣọ fún yín ẹ má pe Fúlàní ní ọmọ ìyá yín kò sí anybody nídìí owó ọdún tó mú létí Fúlàní àfẹ̀yìn Yorùbá mùsùlùmí nìkan gbogbo yín tẹ̀dẹ̀ wá mú létí ẹ̀ pé Fúlàní tó yẹ pé anybody tó bá ti rí Fúlàní ó ti rí kú
tẹ́ ẹ pé lọ́mọ ìyá yín everybody ti ń yàgò fún yín lẹ́ẹ̀rí yẹn o. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá àti bàbá dára tẹ́ pè mí káàkiri àgbáyé. wàláì ìgbà tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń pè mí ni mo mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ online o. mi ò gbọ́ nànà ẹni ó bú mi kí n má sọ̀rọ̀. èébú wo ni wọn tí ì bú mi tí mi tí ì gbọ́ téèyàn kan ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá bú mi lénìí tó fẹ́ dùn mí èmi ò gbọ́ ẹ̀yin lẹ ṣẹ̀ṣẹ̀ wá pé kódà gan ó yà mí lẹ́nu òṣàgọ́ tún sọ fún mi wípé dára iṣẹ́ tó wà nílẹ̀ pọ̀ bàjẹ́ tó bá sọ kó tó bá dún wí face front. mo wá ń bẹ ẹ̀yin ìyá dára ẹ̀yin bàbá dára anyway ibi tẹ́ bá rí tán ti ń bú mi tẹ́ bá ti mọ̀ ipa ara yín ò gbà láti wò wọn kò jẹ́ dandan kẹ́ jókòó síbẹ̀ tán bá share fídíò fún yín ẹ delete ẹ dànù. iṣẹ́ tó wà nílẹ̀ tó lágbára òun mà ní kẹ́ jẹ́ ká gbájúmọ̀ iṣẹ́ mà pọ̀ lọ́wọ́ wa. mídíà ojú mídíà náà lẹ ṣe fi ń wo dára àná ti yàtọ̀ sí tèmi mo mẹni mo tó mo mẹni mo jù o. bí mi ò ṣe jámọ̀ kankan tó mo mọrú iṣẹ́ tèmi ń ṣe presentation mi nínú iṣẹ́ mídíà ti tèmi ohun tí mo gbé dání ni mo kọjú mọ́. mi ò dẹ̀ nítorí pé kí nìkan kéèyàn kí n pẹ́ lọ́bọ̀jáwùrà kí wá pora mi mẹ́rẹ̀ láíláí tó bá wá rí bẹ́ẹ̀ èmi àṣọ yín pé mi ò gbọ́ nànà mi ò gbọ́ pa anybody tó bá fẹ́ jà kó bọ́ sọ̀ láì kó jà mi ò gbọ́ nǹkan kan. iṣẹ́ tí ìwà tèmi tọ́lọ́run gbélé wa lọ́wọ́ òun ni kò jẹ́ ká gbé dání ká fèsì. má pè mí péyàn kan bú mi mi ò ní interest tó o bá ti lè stand there leave there. anybody pè wọlé still I am careless I don't care. tó o bá ti like kan tó ń sọ má lọ wò ó tó o bá enjoy ẹ̀ dúró tó o bá fẹ́ pè wọlé láti gbé mi ṣépè ṣe nǹkan tó bá wọ̀n ẹni kó dá lára èmi mi ò ní interest. má gbàgbé láti bá mi like fídíò yìí má gbàgbé láti bá mi share sì má gbàgbé láti drop comment ẹ bá mi thumb up náà. ire o kábíyèsí.